Mo ṣalábàápàdé ìtàn kan láàárọ̀ yìí tó jáde láti ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́nu àgbà oyè kan tó tún wá jẹ́ àgbà ìlú. Ìtàn yẹn ṣàlàyé nípa kí ni àjọṣepọ̀ tó wà láàrin ìlú Ọ̀yọ́ Aláàfin nígbà ìwáṣẹ̀ àti ìlú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ orílẹ̀ Igbọ́n àti Arẹsà àti Ìkòyí. Lóòótọ́ ìtàn yìí kì í ṣe tuntun, a ti ń gbọ́ ìtàn yìí láti ìgbà tá a ti dáyé, ṣùgbọ́n àwọn nǹkan kan tó wà nínú ìtàn yìí, ǹjẹ́ a mọ̀ ìtumọ̀ rẹ̀? Ǹjẹ́ à ń mú un lò? Pàápàá jùlọ bàbá tó sọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ àgbà kan tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ògbómọ̀ṣọ́, àbí kí n sọ pé nílẹ̀ Yorùbá. Ọ̀yọ́ kì í sábà pa ìtàn yìí. Àwọn tí wọ́n máa ń pa bàbá wa táwa kọ́kọ́ gbọ́njú bá ìtàn yìí lọ́wọ́ wọn, àwọn náà ni bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa Lérè Pàímọ́ Ẹ̀dá Onílé Ọlá, tí wọ́n fi ìtàn tó jọ báyìí tí wọ́n fi ṣe sinimá jáde. Ṣé rí, tá a bá wò dáadáa, bàbá tó sọ̀rọ̀ yìí kì í ṣe pé wọ́n sọ ìtàn yìí láti fi dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá, tàbí wọ́n sọ láti lè jẹ́ pé kẹ́nìkan máa ríra rẹ̀ bíi pé èmi làgbà, ẹnìkan lẹ̀gbọ́n, ẹnìkan jẹ́ ẹnìkan lọ. Tó o bá tiẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀, ìjọba ti pín àwọn nǹkan kan tó lágbára tí wọ́n ti mú ọmọ Ọ̀ṣun, tí wọ́n ti gbé fọ́ba, tí wọ́n ti mú ọmọ ọba, tí wọ́n ti gbé fọ́ṣun. Àwọn nǹkan kan wá wà tí mo fẹ́ yọ lò nínú ìtàn yìí tó jẹ́ kí n ṣe fídíò lórí ẹ̀. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ wá fi èrò tiyín ẹ fi síbẹ̀, torí èrò tèmi yàtọ̀, ó dá dúró gédégbé. Ọba gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ Empire, àwa náà wà nínú, Ògbómọ̀ṣọ́ wà nínú àwọn ìlú tí Aláàfin pàṣẹ lé lórí ni. Ó sì fi àwọn kan takókó bíbá pé èmi ò lè wà ní kí n wà lọ́yọ̀ọ́lé, ẹ̀yin ni ẹ máa bá ní ṣe àmójútó bí. Nínú àwọn alámòjútó Olólùgbọ́n wà, nínú àwọn alámòjútó l'Oníkòyí wà, nínú àwọn alámòjútó l'Àrẹ̀sà wà. Wọ́n mú lọ, ṣùgbọ́n sírù Olúgbọ́n ni wọ́n fi mú lọ. Tí ó bá jẹ́ pé Olúgbọ́n ní àṣẹ kan lórí rẹ̀ gbà náà, ó sì jẹ́ pé ọ̀dọ̀ Olúgbọ́n wọn mú lọ, wọn tó mú lọ Ọ̀yọ́. Àti wọn dá sọ̀rọ̀ wa, èyí tí wọn ní mọ́ ìwé mọ́ ṣùgbọ́n tó jẹ́ òdodo, ṣé mẹ́wàá kúrọ́ ni mi ò lè parọ́ o. N ò ní sọ èyí tí ó dájà lẹ̀. wọ́n ti kó dúpẹ́ lọ́wọ́, mo kí yín kó rere torí ọ̀rọ̀ tẹ́ sọ lórí gbogbo ọ̀rọ̀ jẹ́ àwa yìí nípa pé gbogbo ti bá ń bẹ kápá náà kájọṣepọ̀. Ẹ̀ẹ́sán tó lọ́wọ́ bó kan ṣe kò ní dẹ́ wà láéláé. Mo fẹ́ fún ní ìròyìn ayọ̀. Àwọn tẹ̀ ń dárúkọ pé wọ́n ń ṣe ètò àtúnṣe wọ̀nyẹ, wọ́n ń ṣiṣẹ́ gan-an. Wọ́n pè mí sípàdé kan ní Ìbàdàn ìjẹta. Ọ̀rọ̀ pọ̀ kí tó lọ pàdé ọ̀hún o. Dr. Balógun yìí kọ àpò tó pọ̀ lórí ẹ̀. Àwọn mìíràn bá mi sọ̀rọ̀. Èyí tí wọ́n sì gbé ọ̀rọ̀ wọlé lórí pé ilé tó ìdí ń fẹ́ lọ ni pé ṣé wọn ò lè sòdodo? Ṣé wọn ò lè sọ̀rọ̀? Ẹ káàbọ̀, ọmọ Yorùbá, ọmọ Odùduwà, Ọ̀yọ́ Aláàfin, pàápàá jùlọ Aláàfin kú bàbá yèyé tòní, bàbá wa Ṣọ̀ún tòní, bàbá wa Olúgbọ́n tòní. Ó dùn mí pé àwọn Ìkòyí wọn tí ì ní ọba. Mi ò dẹ̀ mọ ìdí táwọn ìrìn àjò yìí fi ń rí bẹ́ẹ̀. Tá a bá wo gbogbo àwọn ìlú yìí tí wọ́n dárúkọ yìí, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn wà. Kí ni la fẹ́ yọ lò nínú ìtàn yìí? Àkókò wo là máa ń pa á? Àkókò wo ló wúlò? Kí ló tó jẹ́ pé ojú ìjà la ti máa ń pa ìtàn yìí tí a kì í pa á nígbà tí ìrẹ́pọ̀ bá wà láàrin wa? Àkókò wo ni ìrẹ́pọ̀ tiẹ̀ wà láàrin wa débi pé wọ́n ó parú ìtàn yìí? Ìtàn yìí jẹ́ ká mọ̀ wípé dájúdájú Aláàfin, Ṣọ̀ún, bàbá wa Olúgbọ́n, bàbá wa Àrẹ̀sà, Oníkòyí, gbogbo àwọn bàbá yìí ẹyọ kan ni wọ́n. Wọ́n lè gbà láàrin ara wọn pé lágbájá la síwájú, tàmọ̀dù la síwájú.
aṣíwájú kankan ò kọjá jọba lásìkò tá a wà yìí. Lóòótọ́ a mọ̀ bẹ́ẹ̀ torí pé wọ́n ti gbé orí, wọ́n ti gbé fúdì, wọ́n ti gbédì, wọ́n ti gbé fún orí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá sì ń jà tẹ́ ń wà áfítà pé ẹnìkan làgbà ẹnìkan lolórí, ìlọsíwájú ìlú Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa mẹ́hẹ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́jẹ ló ń wáyé látìgbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde lára Ọ̀ṣun, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, a mọ̀ wípé ìlú tó bá jẹ́ capital city ló máa ń gbádùn jù, ṣùgbọ́n ìrẹ́jẹ yìí pọ̀ torí pé kò sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ẹ sì ń fi ìyà jẹ ìpínlẹ̀ Ọ̀yọ́. Pàápàá jùlọ irú àwọn nǹkan tí Òkè Ògùn béèrè lọ́jọ́sí nípa ó ṣe gómìnà, tí ìrẹ́pọ̀ bá wà láàrin gbogbo ìlú tí mo dárúkọ yìí pẹ̀lú Òkè Ògùn, tí wọ́n bá jọ ja àjàṣẹ́gun yìí, ó dá mi lójú pé ìyà tí ń jẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ máa dínkù. Ṣùgbọ́n ta ló fẹ́ síwájú ogun? Ǹjẹ́ àwọn ọba aládé nílùú kọ̀ọ̀kan yìí, ǹjẹ́ wọ́n tiẹ̀ gbà pé ẹyọ kan ṣoṣo ni àwọn? Níjọ́ tí kábíyèsí Aláàfin ikú bàbá yèyé tí wọ́n jẹ yìí, bàbá wa Abímbọ́lá Akeem Ọwọ́adé, tí wọ́n lọ kí bàbá wa Olúgbọ́n, bàbá wa Olúgbọ́n fìfẹ́ hàn sí wọn. Wọ́n jẹ́ kí wọ́n mọ ipò Aláàfin nínú ọmọ Odùduwà. Báwọn ṣe àjùlọ tó wà lọ́dọ̀ Olúgbọ́n fún Aláàfin, Olúgbọ́n jẹ́ kí wọ́n mọ̀. Olúgbọ́n náà wá tún fẹnu ara wọn jẹ́ kí wọ́n mọ iyì àtẹ̀yẹ àti àjùlọ tó wà fún Aláàfin nílẹ̀ Yorùbá. Ǹjẹ́ gbogbo àwa ọba aládé yòókù la gbà bẹ́ẹ̀? Ǹjẹ́ kálukú mọ ààyè rẹ̀? Ǹjẹ́ kálukú mọ ẹ̀tọ́ rẹ̀? Ǹjẹ́ kálukú mọ bí agbára rẹ̀ dé? Ǹjẹ́ kálukú mọ bí agbára rẹ̀ mọ? Àwa ń sọ pé ẹnìkan ló nílẹ̀, ẹnìkan ló fẹ́ ẹnìkan nílẹ̀, ẹnìkan ló gbalẹ̀ lọ́wọ́ ẹnìkan. Ó dijọ́ tí ìran Yorùbá bá tó sinmi ọ̀tẹ̀, tá a tó sinmi wàhálà, ká tó rọ́nà lọ. Eléyìí tí mò ń sọ yìí kì í ṣe pé torí pé mo jọ́mọ ìlú Ọ̀yọ́, kì í ṣe pé mò ń gbìjà ìlú mi. Nítòótọ́ àti lódodo, mi kì í fẹ́ kábùkù kankan ta bá ìlú mi. Ṣùgbọ́n tá a bá wo ìtàn yìí, ó yẹ ká mọ̀ wípé gbogbo ìwọ tó o bá ń jọ́mọ Ògbómọ̀ṣọ́, ọmọ Ọ̀yọ́ ni ọ́. Gbogbo ìwọ tó o bá ń jọ́mọ Ọ̀yọ́, ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́. Bẹ́ẹ̀ ọmọ Olúgbọ́n ni ẹ́. Kódà ṣe fẹ́ gbọ́, níwọ̀nba àgbà títàn bá sì ń gbé wípé Odùduwà o, bàbá Ọ̀rànyàn ni, Ifẹ̀ ló ti wá, ọmọ Ifẹ̀ sì ni wá. Nílé tó jẹ́ pé gbogbo ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, Ifẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ wípé àwọn ọmọ ibẹ̀, àwọn ni wọ́n ní Ifẹ̀. Wọn ò gbọ́dọ̀ sọ pé tiwọn báwo, àwọn náà ò gbọ́dọ̀ sọ pé ti Ilé Ifẹ̀ báwo. Ọ̀rọ̀ yìí ò rújú. Bọ́mọ ò bá bákàn yóò ṣáà bá àrọ́bá. Gbogbo wa la bá àrọ́bá torí pé àrọ́bá ni bàbá àtàn. Ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé tẹ̀dá bá ti fẹ́ jogún kógún, ìtànkítàn ni ó mọ̀ pa? Àwa kì í bá yín sọ̀tàn, pàápàá jùlọ èmi, torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí, wọ́n ní wọ́n pé, ọ̀pọ̀lọpọ̀ kì í wà sọ wọ́n ní wọ́n pé mọ́. Tẹ́lómi bá ti jókòó tó tan kámẹ́rà sójú, á máa sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé sójú rẹ̀ ni wọ́n ṣe bí Odùduwà, sójú ẹ̀ l'Odùduwà ṣe bí Ọ̀kànbí, sójú ẹ̀ l'Ọ̀kànbí ṣe bímọ méje. Kí ló dé tá a gbọ́ra wa yé? Kábíyèsí Olúbàdàn tèmi, oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní, wọ́n lẹ́yìn ní alága gbogbo àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Àǹfààní wà fún yín láti lo ipò yìí ká tiẹ̀ fi mọ̀ tòótọ́ wípé gẹ́gẹ́ bí alága lọ́balọ́ba tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé yín sí. Torí mo mọ̀ wípé in tó fà á tí ò jẹ́ kí kinní yìí ó lọ bó ṣe yẹ kó lọ, torí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò gbégbá ọ̀nà tó yẹ kí wọ́n ó gbégbá. Your Excellency, mo sọ́rí láti sọ. Gbogbo àwọn nǹkan tó bá jẹ́ wọ́n ní ẹja ṣe nǹkan tó tọ́ lásìkò tó wúlò kó lè bá a ṣe é mú yangàn. Kò yẹ kó jẹ́ pé àkókò tí wàhálà wà, kódà kó ṣe pé bí òṣèré náà nù, kódà kó ṣe wípé mi ò mọ baálẹ̀ tó kéré jù, kó ṣe pé àwọn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé ládé lánàá ni wọ́n fẹ́ jẹ alága lọ́balọ́ba. Ìjókòó àpéjọpọ̀ ọ̀fẹ́
ó gbọ́dọ̀ kọ́kọ́ wáyé láàrin gbogbo ọba lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́lẹ̀ yìí bá wáyé yóò rọ̀ wọ́n lọ́rùn. Ṣùgbọ́n o, olóṣèlú ṣá gbogbo nǹkan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ṣe 75% òṣèlú ni wọ́n á fi ṣe. Tòró ṣeé ṣe kó jẹ́ pé tẹ́nu gbogbo ọba aládé bá kò nípínlẹ̀ Ọ̀yọ́, kíjọba tí ń bẹ lóde lásìkò ìgbà náà kó mọ́ rere ìlú jẹ. Tòró ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tíjọba ó gbé wá kó mọ́ jẹ́ tí wọ́n takò. Bóyá eléyìí ló wá fà tí wọ́n fi lo avenue yẹn, torí mo mọ̀ wípé ọmọ ìyá kì í yá, ọmọ bàbá máa ń bá ní. Tó bá ṣe pé àwọn Ògbómọ̀ṣọ́ kórìíra Ọ̀yọ́, n ò ní máa sọrú ìtàn yìí láti ìgbà tá a ti ń gbọ́njú bá. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni wọ́n ń yípo, àìmọye àwọn tá a jọ wà nínú ìlú Ọ̀yọ́ tí wọ́n ń dorí ìtàn kodò torí pé wọ́n fẹ́ rí Aláàfin fín, torí pé wọ́n fẹ́ tójú Aláàfin mọ́lẹ̀. Àwọn ará òkè ìta wọ́n bá yín pọ́n léyìí o. Àwọn ará òkè ìta ni wọ́n ń pọ́nlẹ̀ Yorùbá léyìí. Àwọn ará òkè ìta tí wọ́n mọ̀ túmọ̀ ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ kó jẹ́ pé ìrẹ́pọ̀ kó wà láàrin Olúgbọ́n àti Ṣọ̀ún. Kí ni Olúgbọ́n gbà lọ́wọ́ Ṣọ̀ún? Kí ni bàbá wa Ṣọ̀ún gbà lọ́wọ́ Olúgbọ́n? Kí ló dé tí wọn ò gbà fúnra wọn? Kí ló dé tá à ń rọ́ ìtànkítàn, tẹ́ ẹ̀ ń rọ́ ìtànkítàn sáwa àrọ́mọdọ́mọ yín létí? Ṣé ẹ fẹ́ kọ́tẹ̀ ọmọ dàgbà sí ni? Mo dẹ̀ nígbàgbọ́ wípé tí Your Excellency tí wọ́n bá jẹ́ ọba Ìkòyí lọ́nà tó tọ́, ọ̀nà tó yẹ, tí wọ́n ṣàtúnṣe láàrin ìlú Ìkòyí àti Ògbómọ̀ṣọ́, tí wọ́n ṣàtúnṣe láàrin ìlú Ìkòyí àti bàbá wa Olúgbọ́n, tí wọ́n ṣe àtúnṣe tó yẹ láàrin Ṣọ̀ún àtàláàfin Ọ̀yọ́. Ìrẹ́pọ̀ tó dáa ní òbí wà, ohun tí ó sì ti bẹ̀ jáde, ó dá mi lójú pé yóò ṣèso ire. Ọlọ́lá jùlọ, tẹ́ ẹ bá ṣàwọn èyí, ó ṣeé ṣe kí gbogbo ìrètí yín gan wá sí ìmúṣẹ. Tẹ́ ẹ rò wípé bóyá tí àwọn ọba aládé yìí tí wọn ò bá wà nínú ìrẹ́pọ̀, ẹ lè jèrè òṣèlú látara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọba tá à ń sọ yìí, ẹ̀yin lẹ dé wọn ládé, ẹ̀yin lẹ fún wọn lọ́pàá àṣẹ. Ipasẹ̀ ẹ̀yin lọ́pọ̀lọpọ̀ lò tí wọ́n fi ń jọba aládé lónìí. Ajá tí rí ni tẹ́lẹ̀ tí ń yọ̀rù, tó bá rí ni tí ń gbó, ó yẹ ká fura. Kí ló dé tí ìrẹ́pọ̀ tó gún mọ́yán tí ó ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba? Kí ló dé táwọn lọ́balọ́ba kan ò bá gómìnà wa ṣe? Kí ló dé tí gómìnà náà ò bá àwọn lọ́balọ́ba kan ṣe? Àgbà òṣèlú ìlú bàjẹ́, olóyè ò sí mọ́, ìlú dahoro. Mo kí bàbá tó sọ̀tàn yìí o. Bẹ́ẹ̀ mo kí bàbá wa olóyè Adéṣeun pẹ̀lú bí wọ́n ṣe kín lẹ́yìn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ látọ̀dọ̀ yín. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jẹ́ á ṣàtúnṣe tí ń bẹ nínú ilé kálukú. Àárín Aláàfin àti Ṣọ̀ún, ẹ jẹ́ á sọ̀tàn tí ó táàrin wọn ṣe. Ẹ jẹ́ á sọ̀tàn tí ó parí aáwọ̀ tí ń bẹ láàrin Chief Imam Ògbómọ̀ṣọ́, ẹni tọ́lọ́run yàn, àti bàbá wa kábíyèsí Ṣọ̀ún, ẹni tọ́lọ́run yàn. Tá a bá wò pìlẹ̀ oyè àwọn méjèèjì, kò sí tí ò mẹ́jọ dání. Eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ó ga láyé ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín, ó di dandan kí wọ́n rí wí. Eléyìí tó wáàsí, eléyìí tó ọ̀rọ̀ ìyànjú fún igun kìíní àti igun kejì, pàápàá jùlọ bàbá wa kábíyèsí ọba Ṣọ̀ún. Wọ́n rí wí nígbà tí bàbá náà fẹ́ joyè, ṣùgbọ́n torí pé a yàn wọ́n, a kọ́ mọ́ wọn wá látòde ọ̀run ni. Eléyìí tó kí bàbá ó mọbi tí ó fi yanjú ọ̀rọ̀ mọ́ọ̀mù sí, wípé ó sì é ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá rí báyìí, báyìí là á ṣe. Ìgbà títí ìmáàmù náà ṣẹlẹ̀ sí wọn, ó tó ń táwọn náà wò pé àdá ń tó ṣẹlẹ̀ yìí ó ti ṣaṣíwájú náà rí gẹ́gẹ́ bí ọba ìlú, ẹ jẹ́ á jọ fi sùúrù tó o. Ṣé Ṣọ̀ún ni ó yẹ lóyè ni? Àbí Ìmáàmù Tọ́líàt ni ó yẹ ní ìmáàmù? Ilé ayé kì í ṣe ibi tá a máa gbé lọ láíláí. Bá aráyé ṣe á kú, bá aráyé ṣe
ọ̀run là ń lọ. Gbogbo ohun tá à ń ṣe lénìí yìí, gbogbo wàhálà tá à ń fà lénìí, gbogbo wàhálà tá à ń fà nílùú Ògbómọ̀ṣọ́ lénìí, gbogbo wàhálà tá à ń fà láàrin Oníkòyí àti Ògbómọ̀ṣọ́, gbogbo wàhálà tí ń bẹ láàrin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀ náà tó ń bọ̀ wá dìtàn táwọn àrọ́mọdọ́mọ wa tí kìíní yọ wá máa kọ̀ntínú tá a bá tètè paná ọ̀tẹ̀. Ẹ jẹ́ á paná ọ̀tẹ̀ ká wúgi, ẹ jẹ́ á wúgi ọ̀tẹ̀ ká gbégi ìfẹ́ kó lè bá a ṣèṣọ́ àlàáfíà. Ọmọ Ògbómọ̀ṣọ́ ń fọ́mọ Ọ̀yọ́, ọmọ Ọ̀yọ́ ń fọ́mọ Olúgbọ́n, ọmọ Olúgbọ́n ń fọ́mọ Àrẹ̀sà, ọmọ Àrẹ̀sà ń fọ́mọ Oníkòyí. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ ọba kan ni gbogbo wa. Gbogbo ìtàn lásìkò tí ọba tó nǹkan ṣe, ẹ jẹ́ á máa pa. Ẹ jẹ́ á gbà fúnra wa o. Ẹ̀kọ́ kan tí mo kọ́ nínú ìtàn yìí náà ni wípé ìyá tó bí ṣòkòtò òun ló bí bùbá, kí ló wá bí ọ̀tá. Gbogbo ilẹ̀ tá à ń pẹ́ Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀, Ògbómọ̀ṣọ́ ló kọ́lé, Ọ̀yọ́ ló rẹ́ǹtì rẹ̀, Ọ̀yọ́. Ilẹ̀ yìí ní ìsìn ó ti kúrò lọ́wọ́ gbogbo wa, ilẹ̀ ti di ilẹ̀ ìjọba. Kí wàá ní? Kí ni wàhálà? Ẹ jẹ́ kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú, kí wọ̀fà ọmọ rẹ̀ ní wọ̀fà, kí ìjòyè má ṣe bí ọba. Ẹ jẹ́ á jọ bọ̀wọ̀ fẹ́ni tó jù wá lọ. Ẹ jẹ́ á pẹ́fẹ́ padà sílẹ̀ Yorùbá. Ariwo ìfẹ́ lèmi máa ń pariwo torí mo mọ̀ pé ibi tífẹ̀ẹ́ bá wà, ibẹ̀ l'Elédùmarè ń gbé. Gbogbo ẹ̀yin ọba aládé, mo kí yín o. Orí àpèrè bàbá yín ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè. Ẹ ní rí kú ọmọ, ẹ ní rí kú ọkọ, ẹ ní rí kú aya láṣẹ Èdùmàrè. Ìpínlẹ̀ Ọ̀yọ́, Elédùmarè ó bá wa sọ́ di ìpínlẹ̀ àlàáfíà. Gbogbo àwọn tí wọ́n kó Elédùmarè ó jẹ́ wọn ó tú wọn sílẹ̀ láyọ̀ àtàlàáfíà. Èmi ràn yín ni mò ń bẹ̀ yín torí mo mọ̀ pé tájọṣepọ̀ tó dánmọ́rán bá wà, gbogbo wàhálà yìí yóò ti dópin.